Alright, yeah. This is Osun getting ready for Osogbo Festival, getting my logo done. So we will see. Ẹ káàbọ̀ sí ọdún Ọ̀ṣun Òṣogbo 2026 ní báyìí a wà ní ààfin àti ọjà ní ìlú Òṣogbo. Gbogbo bí arúgbó máa ṣe jáde tó máa ṣe dé groove tẹ́bá wọ ẹgbẹ́ mi sí ẹ máa rí oríṣiríṣi àwọn olóríṣà wọn ti dirun, àwọn èèyàn ti dúró lẹ̀ láti rí arúgbá. Ẹ máa tẹ̀lé wa lórí Motherland Reality TV torí lónìí ẹ máa rí àṣà, ẹ máa rí ìtàn, ẹ dẹ̀ máa rí ìṣe ọdún Ọ̀ṣun Òṣogbo. Gbé wa lọ òye, kò ní gbé wa lọ òhà. Bómi ta kó tó kò ní gbé wa lọ, kò ní gbé wa lọ òye, kò ní gbé wa lọ òhà. Bómi ta kó tó kò ní gbé wa lọ. Ohun wo wá wọ̀ṣun wò, Ọ̀ṣun dóde. Ohun wo wá wọ̀ṣun wò, Ọ̀ṣun dóde. Onígbàgbọ́ wá wọ̀ṣun wò, Ọ̀ṣun dóde. Onímọ̀lé wá wọ̀ṣun wò, Ọ̀ṣun dóde. Ohun wo wá wọ̀ṣun wò, Ọ̀ṣun dóde. Ẹ̀yin tèmi nílé lóko lẹ́yìn odi ọdún Ọ̀ṣun Òṣogbo ó máa dùn, ó máa lárinrin, gbọ́ngbọ́n máa kọ́ sí i. Gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ń bọ̀ láti ìrìn àjò náà ẹ máa débí láyọ̀ àtàlàáfíà. Ẹni tẹ́ ẹ̀ dágbére fún kò ní mọ ibi tẹ́ ẹ lọ, ẹni wọ́pọ̀ ẹlẹ́jẹ̀, ẹni bó lórí burúkú dòwò pọ̀. Ẹ máa bá wa láyọ̀, ẹ máa tún padà sílé ní ayọ̀ àti àlàáfíà. Ẹ ṣé mo dúpẹ́ o. Alright, yeah. This is Osun getting ready for Osun Osogbo Festival, getting my agogo done. So we will see you tomorrow at the Osun Grove for Osun Osogbo Festival. May Osun answer all of our prayers. Alright, yeah. Osogbo, bàbí ọmọ mi làwọn yé. Ọ̀rọ̀ mi làwọn yé, màdúrà mi làwọn yé. Osogbo, bàbí ọmọ mi làwọn yé. Ọ̀rẹ́ rẹ̀ olówó ẹ̀yà. So Batiba she showed them as a goddess. And now we are serving her as a source. Because now she's the source of fertility. She's Yolomo Yoyo. And we are also celebrating her as a river. The more we can see physically, the more we can go to her place and say that, okay, so she's literally living in rituals. So you can see her beyond just so you can see her as okay, she's the source as a god. You can see her as a river that you can see physically. Because the source, the water is something you can see, it's a spiritual force that you can't see. But for the river, it's something you can see clearly. Exhausting. No matter how onígbàgbọ́ ìdòdìkejì lè máa sọ̀rọ̀ sí or something like that. Àwọn fẹ́ kú bàtà lè bínú. Let's keep promoting. Gbogbo àwọn misconception tí àwọn movies ti sọ, we are buying for the light ti sọ. Let's keep changing the narrative, not with force, but with a proper explanation. Giving them an example. Okay, this is an evidence. This is the thing. This is
this is the truth, this is the way, this is the life. So I just like to keep trying. One day we will reach there. So Hi everyone, èmi Omilani Olóríṣà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ èmi ọdún ni mí kò ṣàìmọ̀pọ̀ olóko ọdún Òṣogbo 2026 látúwà àwa ní Palace Àtaọjà Olóṣogbo Òṣogbo àwa tí aṣọdún yìí àṣẹ nígbànígbà ọdún àníbọdún eléṣà ṣe mọ lágbára Ọbalúwayé oníwọ̀wádùn àpò ara ọmọlógún kàdánù àtàkùnkùn burúkú ní fẹ́lúwà Ọbalúwayé ní dàgbòná sílé wa àní tọrọ jẹ àní tọrọ mu a máa rí iná a máa rí lò a máa lọre a máa bọ̀re ìbànújẹ́ tó tọ́ sí wa lágbára yèyé lódò Ọ̀ṣun kárẹ̀ awẹ́dẹ́wẹ́mọ́ awẹ́dẹ́wẹ̀rìṣà ọ̀wọ́ ẹ̀yọ̀rìn kówó lọ́wọ́ sí kò ní kówó tí wàá sí nìyàn kì ó máa kówó tí wàá lé wa lọ́wọ́ ni àní jẹ́ ṣòde lọ mọ́tò ẹlẹ́pọ̀láwọ̀ débi àní wọ́n mọ́tò ẹlẹ́jẹ̀dẹ̀dẹ̀ ẹ ṣe èèyàn ọlọ́run ìfẹ́ wa àwa ní wáyé tì ẹni rí bàlùjẹ́ ẹni rí kú ọmọ ẹni rí kú ọkọ ẹni rí kú aya ẹ ṣé mo dúpẹ́. 360 for the camera please.
ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.